bọ̀rẹ̀ bẹ̀rìn dínrín dínú nígbà tí nǹkan sùn tiẹ̀ dé. Yeah, this is another fantastic movie, Untold ni àkọlé eré ilé. Lórí Yorubahood lẹ ti máa rí wò. Fíìmù yìí ní agbára díẹ̀ ṣùgbọ́n kárátà tí Yomi fash-lanso ṣe níbẹ̀ ni ò dùn mọ́ mi nínú tààrà. Ṣùgbọ́n bóyá èmi nìkan ni mo rí bẹ́ẹ̀. Mo fẹ́ ká jọ wo fíìmù yìí. Ẹ sáré lọ sórí ìkànnì YouTube Yorubahood. Ẹ lọ wò tàbí kẹ́ download ẹ̀. Ẹ máa rí kárátà yẹn bó ṣe lọ pẹ̀lú anta lánìyàn itú tí àwọn méjèèjì pa nínú sinimá àgbéléwò yìí. Ẹ wò tẹ́ ẹ bá tí ì wò ẹ lè mọ tí mò ń sọ dáadáa. Mo fẹ́ kẹ́ sáré lọ wò kẹ́ jẹ́ kájọ pàdé padà lórí ìkànnì yìí kájọ wá sọ̀rọ̀ lórí Untold. Ǹjẹ́ kárátà yẹn pẹ̀lú ti anta lánìyàn Ayọ̀ mogaji náà ẹ jọ ṣó wọnú ara wọn ṣó ṣe déédé. Àwọn ò kọ fíìmù ṣùgbọ́n a wà ń bí láti sọ pé bó ti rí rè àbí bẹ́ẹ̀ kọ́ ló ti yẹ kó rí. Ẹ wò tẹ́ ẹ bá ti subscribe ẹ bá subscribe sí YouTube channel yìí. Ibẹ̀ la ti ń gbé oríṣiríṣi yẹ̀wò nípa àwọn fíìmù àgbéléwò Yorùbá àti àwọn nǹkan míì lábala entertainment lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní gbogbo àgbáńlá ayé. Ẹ wò ẹ gbìyànjú ẹ download ẹ Yorubahood ló wà lórí YouTube. Richard, hello. The phone ọmọ mi wá dọ́wọ́ ẹ̀. Where's Richard? We are very, very sure we killed this person. We only link money here, àbí kò ní link money there. Tatu paleta àwọn ọmọ.